adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba adániwáyé tó ní ká dágbére fúnra wa pé a tún máa padà wá tó sì ṣe pípadà bọ̀ wá nírọ̀rùn tá a tún fi wá dé bá gbogbo ẹ̀yin tẹ̀jẹ́ olólùfẹ́ mi náà lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a wà yìí ojú tẹ fún omi ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́ mi tí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè àyànfẹ́ Elédùmarè ló tún dé yìí o bí ìṣe mi láti múròyìn wá bó ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin kọ̀rọ̀kọ̀ndé orílẹ̀-èdè Nàìjíríà ẹ fà pèrèkẹ̀dé ẹ fìdílé nǹkan ẹ jẹ́ kájọ máa jẹmọ́lá kókó oníròyìn náà báyìí. níṣẹ́ lààrẹ Bọ́lá Ahmed Tinubu ti padà sí olú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó lò ní ìpínlẹ̀ Èkó. ẹ gbìyànjú láti gbé tíkẹ́ẹ̀tì ipò ààrẹ lọ sí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà bí ẹ kò bá tún fẹ́ wàhálà míì o Wike ló gba ẹgbẹ́ òṣèlú PDP nímọ̀ràn. ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC ló ti ṣe bẹ́ẹ̀ dágbére fúnlé ayé yìí pé ó dì ló ṣe. irú ìròyìn bẹ́ẹ̀ ni ti alága ìjọba ìbílẹ̀ tó ṣe bẹ́ẹ̀ kú lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Katsina. ìpínlẹ̀ Zamfara ó ní mo forí lé báyìí àwọn agbébọn ṣekú pa fìjìláńtẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní àsìkò tí wọ́n ń sọ ibi tó ti ń wakùsà. adúpẹ́ o wọ́n ti ṣekú pa tẹ̀gbọ́n-tàbúrò tán jẹ́ olórí àwọn agbésùmọ̀mí ìpínlẹ̀ Kaduna. ìfẹ̀hónúhàn June 12 ni wọ́n ti fi ohùn léde báyìí wípé yóò gbéra sọ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan níbi tá ti dárúkọ agbègbè tí yóò ti wáyé ẹ máa gbọ́ láìpẹ́ yìí. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ tẹ bàálù rẹ̀ létí kúrò ní ìpínlẹ̀ Èkó lọ sí olú ilẹ̀ tí ń ṣe Àbújá lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó lò láti sinmi lẹ́yìn ọdún Iléyá tá a ṣe sẹ́yìn. lẹ́ni tí ń ṣe ọjọ́ kẹwàá inú oṣù tá a wà nínú rẹ̀ yóò ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe bẹ́ẹ̀ tẹ́wọ́ bàálù rẹ̀ létí ní pápákọ̀ òfurufú Muritala Muhammed lọ sí olú ilẹ̀ tí ń ṣe Àbújá láti ti tẹ̀síwájú nínú iṣẹ́ àkànṣe à ń sísọ lójú rẹ̀ etí mínísítà Nyesom Wike tó ṣe bẹ́ẹ̀ ṣe ní àṣeyọrí ní èní ní ààrẹ wa kò ní ìpínlẹ̀ Èkó lọ sí olú ilẹ̀ yìí Àbújá fídíò rẹ̀ ń bẹ́ẹ̀ bí ní ṣe àfihàn rẹ̀ fún wa ní ẹyẹ òṣọ́ka. Papa, tu le match à promettre, enfin. ẹ gbìyànjú láti gbé tíkẹ́ẹ̀tì ipò ààrẹ lọ sí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ò bí ẹ kò bá fẹ́ wàhálà míì Wike ló gbẹgbẹ́ òṣèlú PDP nímọ̀ràn. mínísítà tó ní sí ọ̀rọ̀ olúlu ilẹ̀ yìí Nyesom Wike olóòmà ti ṣe bẹ́ẹ̀ gba àwọn èèyàn tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP pàtàkì jùlọ àwọn àgbààgbà ẹgbẹ́ ọ̀hún ló ti gbà wọ́n nímọ̀ràn lórí ìgbésẹ̀ tán gbé ó ní pẹ̀lú bí ètò ìdìbò ọdún 2027 bó ṣe ti ń súnmọ́lé báyìí ẹ mọ̀ tètè kẹ́ ẹ jáfáfá kẹ́ ẹ sì gbọ́n dáadáa kẹ́ ẹ gbìyànjú láti gbé tíkẹ́ẹ̀tì fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sí gúúsù ilẹ̀ yìí Wike ló ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò tó ń gba àlejò àwọn ènìyàn tọ́jẹ́ jàǹkànjàǹkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ní Àbújá níbi tá a ti rí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Enugu Ifeanyi Ugwuanyi àti ti ìpínlẹ̀ Benue Samuel Ortom tó fi mọ́ ti ìpínlẹ̀ Abia Okezie Ikpeazu àti ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ fún ẹgbẹ́ òṣèlú PDP Samuel Anyanwu ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé tí ẹgbẹ́ òṣèlú PDP tó bá fẹ́ rọwọ́ mú túmọ̀ sí tó bẹ́ẹ̀ di akúrẹ̀tẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe rí lọ́dún 2023 wọ́n gbọ́dọ̀ tètè
pé kìtìmọ́lẹ̀ kan wá ojútùú sí à ń gbé tíkẹ́ẹ̀tì lọ sí nọ́ọ̀tì padà báyìí ó nítorí wípé bó ṣe wà nínú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà àti ti ìwé òfin ẹgbẹ́ òṣèlú PDP ó ní pé nígbà tí àwọn nọ́ọ̀tì náà bá ti ṣe ọdún mẹ́jọ wọn ẹ sì gbé lọ sí ọ̀dọ̀ àwọn sáùtù káwọn náà ṣe bẹ́ẹ̀ kan ṣe ọdún mẹ́jọ tiwọn náà ó ní àìṣe léyìí lọ́dún 2023 ló ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá pé ẹgbẹ́ òṣèlú PDP ó náà wá ń gbà wọ́n nímọ̀ràn òun sì ń rọ̀ wọ́n pé tán bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ gbé tíkẹ́ẹ̀tì náà jáde kán mọ̀ ṣe mẹ́ni kán sì mọ̀ ṣe méjì kán gbé fún ènìyàn tó bá wá láti ẹgbẹ́ òṣèlú kán gbé fún ènìyàn tó bá wá láti gúúsù ilẹ̀ yìí kàlàáfíà kó bá lè jọba nínú ẹgbẹ́ òṣèlú náà. Ikú ti dọ́rọ́ bẹ́ẹ̀ ni ó ti ṣe bẹ́ẹ̀ ba ilé ọ̀la jẹ́ báyìí ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. Olóyè inú ẹgbẹ́ òṣèlú APC torúkọ rẹ̀ ń jẹ́ Jésù Tẹ̀gá Ọ̀nàpọ̀sà tó tún jẹ́ agbẹjọ́rò àti olùpolongo ìbò fẹ́gbẹ́ òṣèlú APC lọ́dún 2023 nínú ètò ìdìbò ipò ààrẹ ètò wáyé lọ́dún náà ó ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé báyìí gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC Òkèzè Àtàní tó fi sójú òpó ayélujára X rẹ̀ níbi tó ti kéde ikú olóògbé ọ̀hún ibẹ̀ ló ti sọ dúnmọ̀ wípé pẹ̀lú akitiyan láti jà fitanfitan kó lè dóòlà ẹ̀mí ara rẹ̀ níṣe ni ọ̀rọ̀ ó bẹ́yìn yọ pásọ òbọ̀mọyẹmọ́ ọmọye rẹ̀ sì ṣe bẹ́ẹ̀ ó ti rìn ìhòòhò ọjà lẹ́ni tí ó ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé yìí wípé ó dìgbò ṣe ní tó ṣokùnfà ikú rẹ̀ ó ní wọn kò tí ì fi léde síta ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ó tẹ̀ ẹ́ díẹ̀ lẹ́ni tí ó ṣàárẹ̀ lọ́jọ́ díẹ̀ kó tó di wípé ọlọ́jọ́ náà ó dé pa. Irú ìròyìn bíi eléyìí ni ti alága ìjọba ìbílẹ̀ tó kú lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Katsina. Ìpínlẹ̀ Katsina ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Bakori Aminu Dan Hamidu ó mà ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé báyìí lẹ́yìn bíi ọ̀sẹ̀ mélòó kan tó wọ ọ́fíìsì tó sì bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé èyí tí wọ́n ṣe wọ́n ní inú oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀ yìí ó ṣe bẹ́ẹ̀ tó wọ ọ́fíìsì gẹ́gẹ́ bí alága fún ìjọba ìbílẹ̀ ọ̀hún tó sì ti ń ṣiṣẹ́ rẹ̀ lọ kó tó di wípé wọlé ìdùbúláìsàn èyí tó sì dágbére fún ilé ayé yìí ní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe ní àlàyé pé arákùnrin ọ̀hún ó ti ṣe bẹ́ẹ̀ wà ní inú ìdùbúláìsàn láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ́fíìsì rẹ̀ kó tó wá di wípé ó dágbére fún ilé ayé yìí ẹni tó jẹ́ akọ̀wé fún gómìnà ní ìpínlẹ̀ Katsina Kawula Muhammadu ó fìdí ìròyìn náà múlẹ̀ níbi tó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn ẹbí àti ará àwọn ènìyàn ọ̀hún pàtàkì jùlọ àwọn olóṣèlú ẹgbẹ́ rẹ̀ tí ó fi sílẹ̀ fún sílé ayé yìí tó sì fi dágbére fáyé wọ́n júwe olóògbé gẹ́gẹ́ bí olùfọkànsìn àti aláàánú àwọn ènìyàn tó ṣe bẹ́ẹ̀ jẹ́ alágàlé lórí ní ìpínlẹ̀ Katsina wọ́n ti ṣàdúrà pé iwájú tó kọjú sí yóò dára ẹ̀yìn tó sì fi sílẹ̀ ńkọ́ kò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ Aláwùrábí. ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Zamfara o àwọn agbébọn ṣekú pa fìjìláńtẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Community Protection Guard CPG ti àwọn agbègbè tó pè ní Tungar Arna Wanke District ìjọba ìbílẹ̀ Gúsàwù ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa àwọn fìjìláńtẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún èyí tí wọ́n ń sọ ibi tó ti ń wakùsà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n fi léde síta láti ọ̀dọ̀ Zagazola Makama ó sọ bímọ pé ní aago kan òru àná òde yìí ti ń ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹfà ọdún tá a wà náà ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ bímọ wípé àwọn agbébọn náà tí wọn kò mọ ibi tí wọ́n ti wá náà yabo àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ níbi tá ti ń sọ ibi tá ti ń wakùsà ọ̀hún tó sì ṣínà ìbọn bolẹ̀ bo àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta èyí tí wọ́n ṣekú pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n fi orúkọ wọn léde Lawali Furniture Abdullahi Muhammadu àti Umaru Salisu Bakinwa gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe náà lẹ̀ pé àwọn agbófinró ti lọ síbi tíṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tó sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ènìyàn tó ń hu ìwà láabi náà bẹ́ẹ̀ náà ti palẹ̀ òkú àwọn ẹni náà mọ́ lọ sí ilé ìgbókùpamọ́sí báyìí. Àmọ́ ti dúpẹ́ o wọ́n ti ṣekú pa tẹ̀gbọ́n-tàbúrò tán jẹ́ olórí agbésùmọ̀mí ìpínlẹ̀ Kaduna.
olórí àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Kaduna tó ti ń ṣe bẹ́ẹ̀ fi gbogbo ìgbà àti gbogbo ọjọ́ gbogbo àsìkò dá gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ náà láàmú ètò orúkọ rẹ̀ ní Godel àti àbúrò rẹ̀ ó ní wọ́n ti fìbọn já okùn ẹ̀mí wọn báyìí lẹ́yìn tí ọwọ́ pálábá wọn tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹ́gi gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé pé Godel yìí àti àbúrò rẹ̀ náà ti jingiri nínú ìwà ìjínigbé àti ìṣekúpa àwọn ènìyàn ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Kaduna àti àwọn ìlú tó ṣe bẹ́ẹ̀ wà ní agbègbè ìpínlẹ̀ ọ̀hún sí ìyàlẹ́nu nígbà tí ikọ̀ àwọn ọmọ ogun lẹ̀ yìí tán dọdẹ rẹ̀ dáadáa náà bá ṣe bẹ́ẹ̀ yàbò ibi tí ó fi ṣe ibùba tó ti ń ṣọṣẹ́ wọn ti ṣekú pa òun pẹ̀lú àbúrò rẹ̀ tí wọ́n jọ jẹ́ tàìgbọ́n tàbúrò tọ́jọ́ ń wu ìwà láabi náà nípa ìṣekúpa àwọn ènìyàn èyí ló sì pẹ̀ ní èyí ló fi ẹ̀ní pẹ̀kẹ́ àwọn olùgbé ìpínlẹ̀ Kaduna lẹ́yìn tí ìròyìn náà tó jáde sí etí ìgbọ́ wọn tán pé eléru arákùnrin ọ̀hún ògbólógbò aṣáájú àwọn báńdíìtì eléru rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti súnjì. pẹ̀lú ìfẹ̀hónúhàn tí ó ń bọ̀ ní June 12 yìí èyí tí àwọn take it back tí wọ́n ṣe bẹ́ẹ̀ kéde rẹ̀ pé yóò wáyé níṣe ni wọ́n ti ṣe àlàkalẹ̀ bí ètò náà yóò ṣe wáyé o ìfẹ̀hónúhàn ọ̀hún àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí yóò ti wáyé ìfẹ̀hónúhàn náà ó ní wọ́n ní àwọn gbé kalẹ̀ àwọn sì gbọ́dọ̀ ṣe é láti fi òpin sí ilé kókó tí ń bẹ ní òde báyìí tó fi mọ́ ibi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ àti ọ̀wọ́n gógó epo bẹntiró pẹ̀lú àwọn ìyà míì tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó fi ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ètí ikọ̀ take it back náà tán ni ìgbétẹnumọ́gi ògùn ó ní àwọn yóò fi ìfẹ̀hónúhàn òun náà ṣe pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé àwọn ti kọ lẹ́tà ìta gbangba sí àwọn agbófinró orílẹ̀-èdè Nàìjíríà pé ká má ṣe àwọn ṣìbáṣìbo ká sì má ṣe bẹ́ẹ̀ gba bọ̀dẹ̀ fún àwọn ká dáàbò bo àwọn lásìkò ìfẹ̀hónúhàn ọ̀hún ni torí kò sí wàhálà ìfẹ̀hónúhàn alálàáfíà ó ní àwọn fẹ́ ṣe káwọn agbófinró wa má gba bọ̀dẹ̀ láti ṣe àwọn ní ìṣekúṣe lásìkò tí ìfẹ̀hónúhàn náà tó bá ń lọ wàyí o wọ́n ti fi orúkọ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ìfẹ̀hónúhàn tí yóò ti wáyé níbi tá a ti rí ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bá ṣe fi ààyè tí ó ti wáyé University of Port Harcourt main gate ní ìkànnì dédé aago 9 òwúrọ̀ ọjọ́ 12 oṣù kẹfà ọdún tá a wà yìí náà ni yóò wáyé bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Delta ní Sápẹ́lẹ́ Amúpé roundabout ní ìkànnì dédé aago 9 òwúrọ̀ bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ní èyí tí wọ́n ní yóò wáyé ní Mọ́kọ́lá roundabout ní ìkànnì dédé aago 9 òwúrọ̀ ìpínlẹ̀ Ondo ńkọ́ yóò wáyé ní Cathedral Junction Àkúrẹ́ aago 9 òwúrọ̀ bákan náà bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Èkó wọn ni yóò wáyé ní Àgbárá Bàdágìrì àti Maryland ní nǹkan bí dédé aago 7 òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun yóò máa wáyé ní Ọláìyá Junction ìdojúkọ NUJ nílùú Òṣogbo ní nǹkan bí dédé aago 8 òwúrọ̀ wọn wá ní kí gbogbo àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà tọkàntọkàn tara ni wọ́n ṣe bẹ́ẹ̀ túyáyá kán túyáyá jáde síta pẹ̀lú àwọn lásìkò táwọn bá ń ṣe ìwọ́de ọ̀hún láti lè fi òpin sí ìwà àjẹbánu ìfòpin sí ọ̀wọ́n gógó oúnjẹ ìfòpin sí kólekóle tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ìfòpin sí ìjọba burúkú tó ń bẹ ní òde ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tẹ́ ẹ̀ bá wá gbàgbé ọjọ́ June 12 yìí ó jẹ́ ọjọ́ ìjọba àwarawa tí wọ́n sì là kalẹ̀ láti fi máa ṣe ọ̀lídé fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ìdùn kópọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ gbogbo filọ̀ sáà ní kọjá ìpè ìpéjú ìròyìn mi ò jù báyìí lọ fún ti àsìkò yìí ní ẹ̀ṣẹ̀ ọlọ́bẹ̀ ṣe ẹni tẹ́ bá mi jẹ́ ńkọ́ ẹ kú àìbínú títí di ìgbà tí wọ́n tún máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì tí a jọ wà yìí ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè ọ̀nà lèmi jẹ́ ó dàbọ̀.